Alolongini ti gàjà o. Lẹ́kúnlé olóngini ti gàjà o. Ojú mi ti tólé, ojú mi ti tóko. Ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú tẹ́lẹ̀ TV show ní kẹ́ máa wò nílé. Ojú tẹ́lẹ̀ TV. Àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé. Ojú tẹ́lẹ̀ TV. Má yìí kò tiẹ̀. Jésù agbára ẹ̀jẹ̀ Jésù bàbá gba ọpẹ́ wa ọmọ gba ọpẹ́ wa aláṣẹ ọ̀run gba ọpẹ́ wa ayé fún ìdásílẹ̀ lórí wa àyìn torí pé ẹjọ́ èmi ni fún wa ẹ̀fí wá sílẹ̀ tó kàwá fún àlàyé ọkàn lẹ́nìí alágbára ńlá gba ọpẹ́ wa ní ti ẹ̀ṣẹ̀ dáríjì wá o ẹ yà wá sí mímọ́ ẹ máa bá wa lọ kọ́sẹ̀ yìí kó pé wa káràánú gbà lọ́sẹ̀ yìí káàánú bírà kó fọ̀ fún wa Jésù alágbára wa. Ìyàwó afọ́nrán tẹ̀ ṣe kẹ́yìn náà láìpẹ́ yìí ẹ sọ pé rírà wọn ńlá kan jábọ́ bẹ́ẹ̀ sì lẹ́yìn ìgbà yẹn ni ìràwọ̀ méjì ló jábọ́ ìyàwó omijé ojú mi tó ń kọrin gospel ó jábọ́ bẹ́ẹ̀ sì ni èyí tó tún kọrin hip hop náà tá mọ̀ sí Destiny Boy náà àìpẹ́ náà ló jábọ́ ṣé ká ní pé bẹ́ẹ̀ sì ni mo rántí pé nígbà tẹ̀ ṣe fọ́nrán yẹn ní ẹ máa gbá ìgbésẹ̀ kan máa ṣàdúrà ẹni tó bá dínràwọ̀ ọmọ kékeré kan bọ́ ó padà jẹun ṣé ká ní wípé a ti kọ́ pé bó ṣe máa rí nìyẹn àbí ká ní pé àdúrà kò lè yí ọjọ́ pé ènìyàn padà. Lórúkọ Jésù ló dára fún wa ṣe ti rí Bíbélì pé fún Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe àkọsílẹ̀ ibi ò ní kò lórí ayé wa o ṣe mọ̀ pé tí nǹkan bá ń ṣèyàn nǹkan tó ń ṣèyàn yẹn kò kí ń ṣe pé ẹ̀ẹ̀kan náà ló débẹ̀ díẹ̀díẹ̀ ní nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ o ó dàbí èèyàn tó sick tó ń gbé káàkiri nǹkan yẹn ti ń ṣe díẹ̀ tí kò kọbi ara sí ẹ understand and again ṣe sometimes àìgbọràn ó máa ń kó bá èèyàn ẹni tó ti gbọ́ tẹ́lẹ̀ tán ní pé gbàdúrà dáadáa o kó má bàa rógun kú òjijì lọ́ọ́ ṣe ra padà tó rò pé tí wọ́n náà ń sọ yẹn ẹlòmíì wọ́n máa ní kò sí ran wòlíì fake kò ń ṣe gbogbo wòlíì náà ní fake o kò ń ṣe gbogbo wòlíì ní fake ṣe understand ẹni tó bá fún ní mẹ́sẹ̀jì pé ó yá gbàdúrà lórí nǹkan báyìí àbí kẹ́ ẹ̀ fógun àìsàn bú ó yá lọ ṣèwé odò kó má bàa rógun àìsàn kó lọ ṣe because ẹbọ kéékèèké ló ń gba láìkúlà kádàrá oníkálùkù kò ní tàṣe ṣe mọ̀ ṣùgbọ́n àdúrà lè yí ọjọ́ ikú padà ṣá bẹ́ẹ̀ ni àdúrà lè yí ọjọ́ ikú padà mo ti rí èèyàn tó jẹ́ wípé wọ́n fún ní mẹ́sẹ̀jì pé ikú ó máa kú tó bá dé bí wọ́n á ní kó máa kú tó bá dé bí á ló máa kú kò dẹ̀ rówó tó yẹ fi ṣèrà padà ṣe ló lọ takú sínú ṣọ́ọ̀ṣì yẹn pé Ọlọ́run tó ń bá tiẹ̀ máa kú kó kú sínú ṣọ́ọ̀ṣì yẹn kò dẹ̀ jẹun ó dẹ̀ fi ebi parí fún ọjọ́ méje kò change aṣọ ẹ̀ dẹ̀tì aṣọ kan ṣoṣo Ọlọ́run dẹ̀ yí ọjọ́ kú yẹn padà kò sí tọ́lọ́run ò lè ṣe ṣùgbọ́n tí àkọsílẹ̀ bá ti kò lórí ayé ènìyàn kò sí nǹkan téèyàn lè ṣe because Ọlọ́run ló ní déédéé o so àkọsílẹ̀ ibi kò ní kò lórí ayé wa. ẹ̀yà wa ká tó wá wò ní apábí náà ká ní pé ẹni tí ó gẹ́gẹ́ bí àwọn tó ṣaláìsí tó ṣe olóògbé bíi Destiny Boy yẹn sí pé tóun ò bá rí fọ́nrán ẹ̀ àmọ́ àwọn kan rí i ṣé ó possible kó bá yàn gbàdúrà hàn bí àbẹ̀yàn tí kò rí fọ́nrán ẹ̀ kó dẹ̀ gbà lé lórí. ó possible dáadáa èèyàn tó wà nílùú òyìnbó yes sir èèyàn ń ṣàdúrà fún wọn because mo believe pé kò síbi tí afẹ́fẹ́ ò kì í fẹ́ dé ní gbogbo àgbáyé kò síbi tí afẹ́fẹ́ ò kì í fẹ́ dé tẹ bá rántí nínú fọ́nrán yẹn mo ní wípé ikú ọ̀dọ́ máa pọ̀ lọ́dún yìí o tẹ bá rántí mo ní ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ikú ọ̀dọ́ máa pọ̀ díẹ̀ tí pé wọ́n máa lọ fọwọ́ nǹkan tí ọwọ́ wọn ò tó wọ́n láwọn fẹ́ fi dọ̀rọ̀ fà á ṣùgbọ́n tí èèyàn bá lè gbàdúrà àdúrà ń gbà olóòótọ́ àdúrà máa ń slow láti gbàgbọ́ àdúrà ń gbà tí èèyàn bá lè gbà ẹni tí ò sí Nàìjíríà ń bí wọ́n ṣà ń gbàdúrà fún ó dẹ̀ ń rí pàdúrà náà tí èèyàn bá gbà lọ́kùn ní inú kan àti ọkàn kan Ọlọ́run gbọ́ ó máa rí pàdúrà ṣáá ni so àdúrà ń gbà. ẹ̀yà bá tún mẹ́nu bà àwọn kankan àbí kankan tó máa ń fà tó yẹ pé àdúrà ò kì í fi tètè gbà àbí tí ò fi ní gbà rárá. ìdí tí àdúrà kì í fi ń gbà ni wípé àkọ́kọ́ náà ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ bá pọ̀ kò kì í jẹ́ kí àdúrà ò gbà. ṣe rí àwọn èèyàn kan tẹ́ pé alámọ̀jù ni wọ́n tí o bá ní àmọ̀jù àbí pé tinú mi ni màá ṣe àbí pé àfọwọ́fà ẹlòmíì kò kì í jẹ́ kádùúrà ò gbà bí o bá ní àfọwọ́fà tẹ́ pé ó ń fi ọwọ́ rẹ̀ fa oríṣiríṣi irú wọn máa ń sọ wòlíì dèké ni
kò sádùúrà èèyàn tí Ọlọ́run ò kí ń gbàdúrà ẹ̀ o ṣùgbọ́n àwa fúnra wa ẹ̀ṣẹ̀ tá à ń dá ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ tá à ń dá kódà ó yẹ kí Ọlọ́run payé rẹ́ ni tó bá pọ́ Ọlọ́run jẹ́ bí àwa èèyàn ni ó máa ti payé rẹ́ because ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ìtàjẹ̀sílẹ̀ pọ̀ so lórúkọ Jésù àdúrà wa yóò gbà. Ìyá wa ẹ ti sọ mẹ́sẹ̀jì bíi méjì tó dẹ̀ rí bẹ́ẹ̀ àwọn èèyàn tún ní pé kí gan lẹ́ni fún wa lénìí. Lórúkọ Jésù yóò dára fún wa mo rí ìran ọ̀run ńlá kan mo rí pé ìjì máa jà nínú ọdún yìí mo rí ìran yẹn ọba gbọ́dọ̀ sọ fún mi ká gbàdúrà o ká fi ogun ìjì bú ìjì máa jà lọ́dún yìí bọ́ mo gbàdúrà pé lórúkọ Jésù ìjì ayé ò ní gbé wa lọ gbogbo ojú tó ń wò mí ìjì ayé ò ní gbé yín lọ ìjì ayé ò ní gbọ́mọ yín lọ ìjì ayé ò ní gbé ọkọ yín lọ tá a bá wá rí ohun kan tàbí ìkejì tó jẹ́ bí ogun tó jẹ́ bí ìjì nínú ayé yín mo wí lórúkọ Olúwa ó máa gba ìdákẹ́jẹ́. Ìyá wa àwọn èèyàn tẹ̀ ní pé ẹ sọ nínú fọ́nrán kan tó lọ ẹ fà àwọn product kan àwọn èèyàn táwọn sì ní pé àwọn nífẹ̀ẹ́ sí àwọn kó báyọ̀ àmọ́ àwọn kan tún ní àwọn tún nílò àwọn product mi pé àwọn kan wo gan làwọn product tẹ ní táwọn lè rà. Lórúkọ Jésù yóò dára fún wa a ní ọṣẹ àánú wà dáadáa tọ́lọ́run táṣẹ Ọlọ́run wà lára ẹ̀ kò ń ṣe nǹkan dúdú nǹkan funfun ni o àṣẹ Ọlọ́run wà ń bẹ̀ òróró àánú wà pẹ́ẹ̀fù wà oríṣiríṣi nǹkan tó jẹ́ bí àmì téèyàn lè fi tètè rọ́nà lọ òun ló wà ẹni tí aláǹtakùn bá ń kọ́ lójú ẹni tó bá lógun promise and fail ẹgbẹ́ mú ẹ sọ mo ní èèyàn tó bá ní ìdíwọ́ àti ìdènà bóyá issue lórí ká gba ìwé ìgbélú ni bóyá issue lórí pé báyìí fẹ́ gba físà ni fẹ́ pé ó ṣà ń níjàkulẹ̀ Ọlọ́run la máa bẹ̀ ní láàrin àwọn ojú tó máa rí fídíò yìí ọba agbára ń sọ fún mi pé ènìyàn kan máa gbàlejò ìyá ọkọ ẹ̀ tira bẹ́ẹ̀ ni níwájú adániwáyé tó bá dẹ̀ ti gbàlejò ìyá ọkọ ẹ̀ tira báyìí wàhálà ti dé o deportation máa ti bẹ̀ jáde ọba agbára ṣe ń sọ fún mi nìyẹn bẹ́ẹ̀ lẹ̀mí mọ́ sọ fún mi kó má gbàlejò ìyá ọkọ ẹ̀ máa lóun fẹ́ wá kí wọn gẹ́rẹ́ tí ìyá yẹn bá ti wá ilé wọn bẹ̀rẹ̀ sí ní gbóná nígbẹ̀yìn deportation máa ti bẹ̀ jáde bó ní má jẹ̀mú ṣe ń sọ fún mi nìyẹn kán gbàdúrà dáadáa o kán gbàdúrà dáadáa tó bá ṣe é ṣe fún wọn ẹnìkan máa rí fídíò tí mò ń ṣe yìí tó bá ṣe é ṣe fún wọn kán má gbàlejò rárá bí ọba agbára ṣe ń sọ fún mi nìyẹn kí wọ́n má gbàlejò rárá lórúkọ Jésù àní dáhùn. Ìyá wa kí gan lórúkọ ilé ẹ̀kọ́ sẹ́tẹ̀ ẹ bá kí àwọn ará lé. Orúkọ mi ni Princess Prophetess Adéjọkẹ́ Adébóyè tí gbogbo èèyàn mọ̀ sí ológun ara mo kí gbogbo ará ilé tó ń wò mí gbogbo ojú tó máa rí àwòrán yìí lọ́sẹ̀ yìí ẹ máa ní testimony níbi tẹ́ ẹ ti ń rí ìjákulẹ̀ yẹn adániwáyé máa kọjá lọ síbẹ̀ ẹ máa rí ògo ń bẹ̀ ẹnìkan máa wò mí nínú ọ̀sẹ̀ yìí gangan níbi tá a ti dá ẹ dúró yẹn lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun adániwáyé máa gbé ẹ kọjá bẹ̀ ẹnìkan máa rí àwòrán yìí ó wà lórí ìdí àìsàn lọ́wọ́lọ́wọ́ májẹ̀mú lòun máa gbé dìde alágbára lòun máa gbé dìde o bó ti wulẹ̀ kí ogun àìsàn yẹn le tó ọba májẹ̀mú lòun máa gbé ẹni yẹn dìde bí májẹ̀mú sọ fún mi yẹn lọ́sẹ̀ yẹn máa ní testimony ẹ máa ní ẹ̀rí tó dájú àánú Júdà máa fọ fún yín iléeṣẹ́ yín ò ní jóná o. báwo la ṣe lè kàn sí. bẹ́ẹ̀ ṣe lè kàn sí mi nọ́mbà mi náà ní 081 644 9311 WhatsApp nọ́mbà mi nìyẹn.